alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulil amin wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba àlékè ọlá, ìkẹ́ àti ìgẹ̀ kó máa jẹ́ ti òjíṣẹ́ rẹ̀ ẹni ìfọkàntán àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábé rẹ̀ látòkèdélẹ̀. Gbogbo ẹ̀yin olùtẹ́tísí wa alápọ̀nlé, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Al-Istiqama, níbi tí a ti mú ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékè ọlá wá sétí gbọ́ ara wa lóòrèkóòrè. Eléyìí náà tí a tún máa sọ, Ọlọ́run má ṣe ní ìbàlẹ́jọ́ búfáwá tá à ń sọ àti ẹ̀yin olùtẹ́tísí wa ọláàánú Ọlọ́run. Eléyìí ni ìpá kejì, eléyìí ni abala kejì nínú àkọlé tí a pè ní mufsidatu sawm, ohun tí máa ba ààwẹ̀ jẹ́. Níbi abala àkọ́kọ́ rẹ̀ a sọ̀rọ̀ débi al-akilu wa-shurb, ó ní a sọ̀rọ̀ bá ibẹ̀ yẹn láti mẹ́nu dákẹ́, inshallah rahman ibẹ̀ náà láti padà wá bẹ̀rẹ̀ rẹ̀ báyìí. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí máa ba ààwẹ̀ jẹ́ òun náà ni al-akilu wa-shurb amdan fi nahari ramadan la sahawan wala nasiyan. Kéèyàn máa jẹ kó fojúlẹ̀ kó fi jẹ, tàbó fojúlẹ̀ ó fi mọ́ lọ́sàn-án àwẹ̀ lásìkò tí àwẹ̀ wà, láì kí n ṣe tó gbàgbé kò gbàgbé, so kò sì ń ṣe tí ó mà gangan ni. Irú ẹni báyìí àwẹ̀ rẹ̀ ó ti bàjẹ́, so àwẹ̀ rẹ̀ ó ti bàjẹ́ pẹ̀lú ẹ̀rí ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékè ọlá tí ń sọ nínú al-Qur'anul Karim, ba'da a'udhu billahi minash shaitani rajim, wakulu washrabu hatta yatabayyana lakumul khaytul abyad minal khaytil aswad minal fajr. Allah subhanahu wa ta'ala jí ó yà nínú àyà ìwé pé ká máa jẹ ká máa mu títí tí alfajari tí ó fi yọ. Àjẹ́ wípé tí alfajari bá ti lè yọ nínú oṣù Ramadan, ìjẹ àti mu ó ti dèèwọ̀ fún gbogbo ẹni tí àwẹ̀ bá jẹ́ ọ̀ranyàn fún. So eléyìí ó ní àyà tí ń dálé àgbọ́dọ̀ jẹ àgbọ́dọ̀ mu lérí. Bákan náà hadisi anabi sallallahu alaihi wasallam tí a kà níbi tẹ́ntí bá ń bá nǹkan rẹ̀ ṣeré, òun náà ni hadisi tó sọ wọn pé yatiruku ta'amahu wa sharabahu wa shahawatahu min ajli. Gẹ́gẹ́ bá ti ṣe tú lọ pé ọba àlékè ọlá ń sọ fún ànábì nínú hadisi yìí pé àwẹ̀ tẹ̀rú bá gbà o, èmi ni mo ní, èmi ló gbà fún, èmi ni màá sì san lẹ́san. Nítorí wípé irú ẹni bẹ́ẹ̀ ó gbé jíjẹ àti mímu sílẹ̀. A jẹ́ wípé ní tí ó jẹ́ káwẹ̀ kó máa jẹ́ àwẹ̀, ó ní pé o gbọ́dọ̀ jẹ o sì gbọ́dọ̀ mu. Téèyàn bá ti wá lè lọ jẹ tàbó lọ mu lẹ́ni tó máa ṣe ní ọ̀sán àwẹ̀, so irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ó ti bàjẹ́, àwẹ̀ rẹ̀ ó ti bàjẹ́. So ó di ọwọ́ ẹni bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ ó ní wípé yóò kó ẹnu dúró, kò gbọ́dọ̀ jẹ nǹkan kan mọ́, kò sì gbọ́dọ̀ mu nǹkan kan mọ́. Bákan náà ni wípé yóò sì san àwẹ̀ yẹn padà tó bá di ẹ̀yìn Ramadan, yóò san àwẹ̀ yẹn padà tó bá di ẹ̀yìn Ramadan. So bílẹ̀ yẹn bó ti ṣe lọ nìyẹn. Nínú ọbẹ̀ náà òun náà ni ọ̀rọ̀ mubalagatu Filistin shark, al-mubalagatu Filistin shark. Aláwẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ tó bá ń ṣe àlùwàlá, ó gbọ́dọ̀ jẹ́ pé bá a ṣe máa fin omi símú, èyàn gbọ́dọ̀ máa ṣe dégòǹgó nínú àwẹ̀ kéèyàn wá fin omi símú títí tó fi lọ rè já sí èèyàn lọ́fun. Èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ṣe, so èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ṣe, torí pé tí nǹkan ìbá ti lè ṣe ṣeré sọ́nà fún aláwẹ̀, àwẹ̀ rẹ̀ ti bàjẹ́, àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ tó bá yẹ kó bá máa ṣe ni. Ìlànà Ànábì sallallahu alaihi wasallam ń ló fi kì wá nílọ̀ láti jẹ́ pé àṣìṣe gan kò gbọ́dọ̀ wáyé lọ́wọ́ mùsùlùmí níbi irú nǹkan báyìí. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n sọ nínú hadithi wọn wípé wa baligh filistin shak illa an takuna sa'ima, wa baligh filistin shak illa an takuna sa'ima. Máa ṣe ìfimú, máa ṣe dáadáa, fímú rẹ dógòǹgó, fímú rẹ dógòǹgó dáadáa, illa an takuna sa'ima, àyàfi tó bá gbààwẹ̀ nìkan, inú gbọ́dọ̀ ṣe kó lágbára, rọra ṣe níwọ̀n tó bá ti gbààwẹ̀,
rọra fín mú níwọ̀n ní ọ̀sán àwẹ̀ torí pé tí ọba ti lè ṣe ṣeré sí ọ̀nà ọ̀fun ènìyàn àwẹ̀ èèyàn ó ti bàjẹ́. Eléyìí ni nǹkan tí ń bẹ ní orí jíjẹ àti mímu àti nǹkan tó jọ mọ́ wọn báyìí. Ẹlẹ́ẹ̀kẹrin tí a sọ̀rọ̀ bá òun náà ni mẹ́ẹ̀ka ànàbì mánàlá akili wa shurb. Ó ní nǹkan tó wá tó jẹ́ pé kìí ṣe jíjẹ mímu direct ṣùgbọ́n dájọ́ ipò jíjẹ àti mímu òun ní nǹkan yìí wà. Ipò jíjẹ àti mímu, ìdájọ́ jíjẹ àti mímu òun ní ń bẹ fún àwọn nǹkan yìí. Àwọn nǹkan wo náà ni? Alákọ̀ọ́kọ́ lápẹẹrẹ hikinu dam fi sọ́ọ̀ìm. Hikinu dam, àwọn abẹ́rẹ́ kan bẹ tí wọ́n máa fún yàn, tí wọ́n fi máa fún yàn lẹ́jẹ̀, tí wọ́n fi máa pàṣẹ ẹ̀jẹ̀. Irú àwọn abẹ́rẹ́ yìí ẹni tó jẹ́ pé ó gbààwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ wá fèlì lára rẹ̀, wọ́n wá fún ní abẹ́rẹ́ ẹ̀jẹ̀ yẹn so tí àbí nǹkan kan ṣe tó ń lùsì ẹ̀jẹ̀ tí wọ́n wá sáré wò pé ó ti weak, wọ́n gbọ́dọ̀ fún ní abẹ́rẹ́ so blood injection. Torí pé blood injection ó kópa tọ́pọ̀ bí ìgbà tí èèyàn jẹun ni, so bí ìgbà tí èèyàn jẹun ni tàbí téèyàn mu èèyàn ọ̀sáyò òun ni tí wọ́n bá ti lè fún wọn lábẹ́rẹ́. Irú abẹ́rẹ́ tó bá ti jọ mọ́ blood injection lọ́sàn-án àwẹ̀ eléyìí kò bá ojú mu rárá, ó ba àwẹ̀ jẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kò mọ̀ọ́mọ̀ ṣe, kó kàn rọra gba àwẹ̀ ẹyọ kan yẹn padà tó bá di ẹ̀yìn Ramadan. Yóò gba àwẹ̀ ẹyọ kan yẹn, àwẹ̀ ọjọ́ yẹn, iye ọjọ́ tó bá fi gbàrú abẹ́rẹ́ yẹn lọ́sàn-án àwẹ̀ òun ni yóò fi ṣe kíni o, òun ni yóò fi rọra gba àwẹ̀ náà ni ó fi gba àwẹ̀ padà tó bá jọjọ́ kan ni ọjọ́ kan ni, nítorí pé abẹ́rẹ́ yìí ó wà ní ipò bí ìgbà téèyàn bá jẹ tàbí èèyàn mu, òun ni abẹ́rẹ́ yìí ti ṣe máa ṣiṣẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-ibirul magziya. Abẹ́rẹ́ kan bẹ tó jẹ́ pé abẹ́rẹ́ yẹn wọ́n máa fi páàsì bí ìgbà tí wọ́n bá fún yàn ní abẹ́rẹ́ yẹn ó dà gẹ́gẹ́ bí ìgbà tán fún yàn ló ń jẹ ni. Àwọn kan bẹ tó jẹ́ pé Ọlọ́run dákun má fi ṣàdánwò èmi àti yín ẹ̀yin olùtẹ́tí sí wa lápọ̀nlé, wọn à ní lè jẹ wọn à ní lè mu. Ṣùgbọ́n àwọn abẹ́rẹ́ kan bẹ tí wọ́n bá ti lè fún wọn ní injection yẹn báyìí ẹ gbọ́ ebi ò ní pamọ́. Irú abẹ́rẹ́ báyìí kò dáa rárá lọ́sàn-án àwẹ̀ torí pé bí ìgbà téèyàn gba abẹ́rẹ́ bí ìgbà téèyàn jẹun òun ni àwọn abẹ́rẹ́ yìí òun ni ipò tí ó máa wà. Tí bá yẹ pé èèyàn bá wà mùdítọ́r téèyàn wà forced jẹ́ pé condition ló gbé èèyàn débẹ̀ tí wọ́n fi fún nírú abẹ́rẹ́ yìí, àwọn irú ẹni bẹ́ẹ̀ ti bàjẹ́ náà, right? So kì í wá sí pé irú ẹni bá ń jẹ lẹ́sẹ̀ torí pé kò máa mọ̀ ṣe, irú ẹni bẹ́ẹ̀ yóò gba àwẹ̀ ẹyọ kan yẹn padà tí Ramadan tí ó bá lọ tán. So àwọn nǹkan tó tún jẹ́ pé ó tún jọ mọ́ nǹkan tí ò kí ń ṣe ń jẹ ṣùgbọ́n tó wà ní ipò oúnjẹ, ó ní kí wọ́n fọ ẹ̀jẹ̀ lára ọmọnìyàn kán wá mix àwọn kẹ́míkà kan àbí àwọn oògùn kan, no kìí ṣe kẹ́míkà, àwọn oògùn wọ́n wá mix àwọn oògùn kọ̀ọ̀kan, wọ́n ó tún mix àwọn mẹ́wàádù kèmíyàwíyà, àwọn bíi kẹ́míkà oògùn kọ̀ọ̀kan wọ́n mix ẹ̀ pọ̀ mọ́ kí wọ́n wá dá padà sára onítọ̀hún. Tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ síyàn lọ́sàn-án àwẹ̀, so irú ẹni bẹ́ẹ̀ torí pé tí wọ́n bá ti ń dá padà sí ara rẹ̀ ebi ò lè pamọ́, so ebi ò ní pamọ́, so irú àwọn yẹn nǹkan tó ba àwẹ̀ jẹ́ òun náà ni wọ́n, torí pé ó ń bẹ ní bimanzilatil akli wa shurb, ó ti wà nípò bí ìgbà tí èèyàn jẹ àti tí ìgbà tí èèyàn mu. Eléyìí náà kò dáa tó kéèyàn ṣerú rẹ̀ ní ọ̀sán àwẹ̀. Tí wọ́n bá lè ṣe fún yàn tí èèyàn bá sínú tán ó dáa púpọ̀ jùlọ, àmọ́ tí condition bá warrant kéèyàn ṣe, èèyàn ó gba ẹyọ kan yẹn padà tó bá di ní ẹ̀yìn àwẹ̀. Bákan náà ẹlẹ́ẹ̀karùn-ún nínú tí ó ba àwẹ̀ ènìyàn jẹ́ òun náà ni ikhraju dam bil hijama. Eléyìí ọ̀rọ̀ ń bẹ lórí rẹ̀ tó pọ̀ ṣùgbọ́n kan ra mọ́ wá ní ṣókí. Kí ni nǹkan náà ni pé kéèyàn lọ rè dégò lọ́sàn-án àwẹ̀, kí wọ́n bá yàn lọ fa ẹ̀jẹ̀ tí ó dá jáde, ẹ̀jẹ̀ dúdú kán fà jáde lára èèyàn lọ́sàn-án àwẹ̀. So ǹjẹ́ lè bá àwẹ̀ jẹ́? Ǹjẹ́ kí ni ìdájọ́ ẹni tí ń bá yàn fà náà? So àwọn kan tí ó yá yí pé àtẹni tí wọ́n bá ṣe
àtẹni tí ń ṣe fún ni ààwẹ̀ wọn ọjọ́ bàjẹ́. bó ti jẹ́ wípé ọ̀rọ̀ yìí so ẹ̀rí tún padà tako ọ̀rọ̀ yẹn torí pé òjíṣẹ́ Ọlọ́run gan sallallahu alaihi wasallam àríkà nínú ẹgbà wa wípé ihtajama fi Ramadan Ànábì sallallahu alaihi wasallam wọ́n bá wọn yọ ẹ̀jẹ̀ dídú kúrò lára wọn nínú ọ̀sán àwẹ̀ léè tí ń jẹ́ pé tó bá jẹ́ pé nǹkan tó bá àwẹ̀ jẹ́ ni Ànábì sallallahu alaihi wasallam wọn ò ní ṣe. a jẹ́ pé dọ́bítù ń tá a fi sọ pé lè bá àwẹ̀ jẹ́ òun tí wọ́n tá a lè fi sọ yípo bá àwẹ̀ jẹ́ òun ni wípé tó bá jẹ́ pé ó bá dé ògóńgó pé ó wíìkì ẹn tó ṣe nǹkan yìí so tó wíìkì ẹ̀ débi pé ó gbọ́dọ̀ lọ rèé jẹun ìgbà yẹn ni àwẹ̀ rẹ̀ ti bàjẹ́. àmọ́ tí ó bá wíìkì ẹ̀ so kò sí ń tó ba àwẹ̀ ẹrú ẹni bẹ́ẹ̀ jẹ́. bákan náà dájọ́ tó tún wà lábẹ́ eléyìí òun náà ni àtàbárò bidam kéèyàn lọ rèé ṣe blood donation kéèyàn lọ fi ẹ̀jẹ̀ lẹ̀ so ó wá lọ ṣe eléyìí lọ́sàn-án àwẹ̀ nígbà tó ṣe tán ló bá wíìkì ẹ̀ nígbà tó wíìkì ẹ̀ kò sí nǹkan tó lè ṣe mọ́ kọjá pé kó jẹun tàbí nígbà tó ṣe tán ojú ẹ̀ mú bàràbàrà ní bá sáré bá lu mílìkì àti mọ̀tínà ní gbélé lọ pé sáré dààmú sáré mú ọgbọ́dọ̀ mú o kọ́ mọ́ bá parẹ́ sáwọn lọ́rùn. irú ẹni báyìí tó bá yẹ pé ó bá ọ̀rọ̀ rẹ̀ débi pé wíìkì ẹ̀ ni so ìgbà yẹn òun làwẹ̀ rẹ̀ tó bàjẹ́ tó bá ti lè jẹ tàbó mu so yóò kó ẹnu rẹ̀ dúró lẹ́yìn tó ti jọra jẹ nǹkan tí wọ́n fi ṣe ìgbéraró fún tán so yóò kó ara dúró kò gbọ́dọ̀ tán jẹ nǹkan kan mọ́ yóò sì san àwẹ̀ yí padà tó bá di ní ẹ̀yìn àwẹ̀ Ramadan. ṣùgbọ́n ẹ wá rí tó bá jẹ́ yí pé àmọ́run ló bá ṣèèyàn lẹ̀jẹ̀ wá jáde lára èèyàn tí ẹ ṣe yí pé èèyàn mọ̀ọ́mọ̀ tí ó sì wíkì èèyàn débi pé wọ́n ní kéèyàn lọ máa ṣe replacement ẹ̀jẹ̀ kò sí ní tó ṣe àwẹ̀ èèyàn. bákan náà ká jẹ́ yí pé ẹ̀jẹ̀ jáde látara pé wọ́n bá yàn yọ eyín tàbí kó tiẹ̀ jẹ́ yí pé ọgbẹ́ kan ń bẹ lára èèyàn ojú egbò ń bẹ ni tàbí ń lọ bá yàn tírìtì ojú egbò èèyàn gbogbo eléyìí kò bà àwẹ̀ jẹ́ nítorí wípé kò sí nǹkan kan tó fẹ́ ṣe lára ènìyàn nípa kéèyàn yó tàbí kí èèyàn má fi lè ebi pamọ́. ẹlẹ́ẹ̀kẹfà nínú nǹkan tí ó máa bá àwẹ̀ jẹ́ òun ni àtàkọ́ yúú amdan kéèyàn dídì tọwọ́ bọ ẹnu ara rẹ̀ kó tọwọ́ bọ̀ fún rẹ̀ láti lè bá a fa èébì jáde béèyàn bá ti lè ṣerú eléyìí àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ pé eléyìí wà nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam wípé man dhara'ahu al-qay'u falaysa alayhi qada ẹn tó bá jẹ́ pé èébì ló gbé orí nǹkan kan tó rìn lọ́kàn ilẹ̀ èébì wá fi gbé falaysa alayhi qada ọ̀hún irú eléyìí kò ní nǹkan kan tí ó san àwẹ̀ rẹ̀ ó bàjẹ́ èébì ló gbé òun kì í sóun lọ́ fọwọ́ ara ẹ̀ fà á ṣùgbọ́n faman istaqa'a amdan ẹ̀ ń bá wa máa lọ fa èébì jáde ní ẹ̀mí ara rẹ̀ fúnra ara rẹ̀ tọ́ máa falyaqdi òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ní pé kó yá san àwẹ̀ ẹyọkan yẹn padà o. a jẹ́ yí pé ẹni tó bá jẹ́ yí pé èébì ló gbé nǹkan kan ò ṣe ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pọ́ màmá lọ́lọ́ rẹ̀ sọ fọwọ́ ara rẹ̀ fà á tọ́tọwọ́ bọná tẹ́ fà jáde irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ó ti bàjẹ́ o kò sì gbọ́dọ̀ jẹun yóò kónú dúró bákan náà yóò sì ṣe kẹ́ni o yóò lọ rẹ̀ san àwẹ̀ padà tó bá di ẹ̀yìn Ramadan. ẹlẹ́ẹ̀keje nínú tí a kà sílẹ̀ òun náà ni khuruju damul hayd aw nifas kóbìnrin rí nǹkan oṣù rẹ̀ tàbí kóbìnrin kó bímọ lọ́sàn-án àwẹ̀ tó bá ti lè ṣe léyìí so àwẹ̀ rẹ̀ ó ti bàjẹ́ so nítorí hadithi tí wọ́n gbà wá lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tó sọ wípé tó jẹ́ ó yà wípé alaysa idha hadat tatruku siyam wasolat hadith tó jẹ́ ó yà níbẹ̀ yẹn wípé aw kama qala sallallahu alayhi wa sallam alaysa idha hadat lam tusalli wa lam tasum sí ẹsẹ̀ yí pé tóbìnrin bá ti lè rí nǹkan oṣù rẹ̀ kò lè gba àwẹ̀ mọ́ bákan náà kò sì lè ṣe kíni o kò lè kírun ó ní pé tóbìnrin bá ti lè rí nǹkan oṣù rẹ̀ so àwẹ̀ rẹ̀ ó ti bàjẹ́. àmọ́ tó bá yẹ kóbìnrin bá ń fìlì nǹkan yẹn ni ó fìlì ẹ̀ fódìdí ọjọ́ méjì pé ó fẹ́ wá ṣùgbọ́n kò tí ì wá eléyìí kò bà àwẹ̀ obìnrin jẹ́ eléyìí kò bà àwẹ̀ rẹ̀ jẹ́. ìmọ̀ abẹ́ eléyìí ó ní àwọn nǹkan tó bà àwẹ̀ jẹ́ abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ kọ́mọ́sálá ìgbàníjọsìn lọ́wọ́ àwa tí à ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.